ẹ máa bá wa wo Òyán City Online TV. Kí ẹ máa bá wo Òyán City Online TV. Wọ́n fi àsìkò yìí rọ tọmọdé àtàgbà kí ẹ máa bá wa wo Òyán City Online TV. Kí ẹnì kọ̀ọ̀kan ká máa wo Òyán City Online TV. Ká máa wo Òyán Online TV. Ká wo Òyán City Online TV. Ká máa wo Òyán City Online TV. Fún ìròyìn tí kò lẹ́jàmbá kan nínú. Ìgbélárugẹ àṣà. Eré ìdárayá. Ìpolówó ọjà kájọ wọgbá. Fún àkásílẹ̀ àti àfihàn ayẹyẹ àti ìnáwó lọ́lọ́kan òjọ̀kan. Ìgbádùn ètò lóríṣiríṣi. Ẹ máa wo Òyán City Online TV. Fún ìgbélárugẹ àṣà àti ìṣe ìlú Òyán.